Ṣé ti gbọ́ nípa Sapa rice, Sapa rice, Sapa rice. Alase, Nimi, oh senge. When you hear that word, you know that you are on Alase word. Sapa rice ni mo mú wá fún yín. Ẹ máa wọn àdàlúdàpọ̀ yẹn, you know, a jẹun kò lè nira fún wa. Òun rè mú tó rọra ń boil omi mi lọ. Boiling ló wà díẹ̀ ló ránpẹ́. Mo rọra ń boil omi mi lọ. Àwọn èròjà Sapa mi lélẹ̀. Number one of it is our Sunola, you know, soya oil. To ṣe ọkàn ní àǹfààní, ó ṣọkàn lóore. Dada, please go to the market and buy it. You will love it. I mean it. Ma kọ́kọ́ da díẹ̀ tíntìní náà nítorí mo sọ fún yín pé ó máa ń tùn. With little, it goes a long way and it's very, very good. Cholesterol free ni o, òun ni Sunola. So mo ti rọra fi òróró tíntìní mo ti fi sí. Màá wá da 1 pot ní nídìí sẹ̀rẹ̀rẹ̀. Ẹ da gbogbo Alubosa yín sí everything. Kó máa lọ baby shark. Hey, next nǹkan tí máa dà sí is our Corry. Ẹ má yẹ kó pọ̀ jù òun nìyẹn. Wọ́n bá tèmi fẹ́ ni mo bù yẹn torí mi ṣe ní kẹ́ má yẹ kó pọ̀ jù then Tyme. Òun nìyẹn. Sharp. Paprika wa lélẹ̀ is optional. Gbogbo spices tẹ́ bá ṣàfẹ́ ẹ ṣáà máa dà sí because Sapa ni àbí kọ́tà pé náà nìyẹn. Then Adun ọbẹ̀ òun ni ilé. Then Isebe ló ní ránpẹ́. Kí la máa ṣe next? Màá da ata mi sí. Ata yìí kí la fi síbẹ̀? Just ordinary rodo. Òun ni rodo. Wọ́n gbọ́ rèérí rodo. Orí nìyẹn. So rodo là ń dà sí yẹn o. Kò ìjìnà gan, kò ti délẹ̀. A jẹun, kò lè nira fún gbogbo wa. Ó yá, a máa wá gbé rice wa. Please endeavor to wash your rice thoroughly ẹ ṣàn dáadáa. A máa wá ṣe kí ni? A wá dà á sí. Mo ti fọ rice yìí o. Ẹ dẹ̀ má jẹ́ kí omi máa pọ̀ ní rice tẹ́ fi ń sè o. Tẹ́ bá ti da rodo sí. Ẹ dẹ̀ má jẹ́ kí omi pọ̀ nínú rice tẹ́ fẹ́ sè o. Kó má lọ sọ́gì. So that's it. A máa wá ṣe kí ni? Mo ti ṣan ẹyin mi yìí, ó ti mọ́ tónítóní. Ẹ jọ̀ọ́ tẹ́ bá fẹ́ máa sè ẹyin mọ́ rice, ẹ make sure pé ẹ fọ ara ẹ̀ dáadáa o. So a máa ra dip ẹ̀ báyìí. Sapa la pè. A wá gbé ṣáwá wa, a ti ṣàn, ó ti mọ́ tónítóní. Ṣáwá ló ń pè lé, ẹ jọ̀ọ́ ṣáwá. Ẹ mọ bí edges tẹ́ fi sí o so that ẹ bá máa turn rice yín kò ní rún. Reason tá a ṣe fẹ́ bọ́mọ ni pé a tún oró sí. Àdàpọ̀ ni gbogbo ẹ̀ máa ń gbé àdàlúdàpọ̀ òun nìyẹn. So that's it. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Mo ti kó gbogbo ẹ̀ sí. Ẹ jẹ́ ká wá yẹ kí ni ká ra ló iná sí. Rice tèmi yìí kò kí ń pẹ́ kó tó rọ̀. Ṣé yẹn yín so máa fún ní like 10 minutes and we are done. Our Sapa rice tó bá délẹ̀ lábá jẹun lábá yó. Mo ń bọ̀, mo ti dé. I would love to clear this table. Okay, after hey, Olúwa o. Ẹ máa ní mo like oúnjẹ, mo like ẹ ṣe kúfẹ̀. Look at this. Look at that color. Ó ṣe kí ni? Ó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. You need to try it and enjoy. Now mo rọra fẹ́ mú àwọn ẹja wa ṣóyé so that kó má bàa break. So tí mo dip àwọn ẹja sí ara mo kúrò bẹ́ẹ̀. Ẹ wo ojú rice yìí now. Our Sapa rice is what is ready. Ooh, la la. So then ẹyin wa. Ọ̀nà bu ẹyin. Reason tí mo ṣe ń kó kúrò nísìnyí pé so that a lè tẹ̀ dáadáa.
àti pé ẹyin náà a lè lọ bọ ẹyin wa mo fi ẹyin yẹn sí ibi ìbà ilé nǹkan àbí so wow, look at that. Now again dimo kí wá ṣe kíni kí steri ẹ. Wow, look at it. Ẹ rí pé mo sọ fún yín pé omi kékeré yẹn ni omi hard omi mọ́ o. Má má jẹ́ kí rice yín máa soggy o. Ẹ wojú rice wa, ẹ wojú Sapa rice wa. Sapa rice tarora achieve pẹ̀lú kíni ẹyin àti shawa wa, shawa gan-an ó nìyẹn. So ẹ jẹ́ n cover kó kàn steam mọ́ra díẹ̀ while I use that opportunity kí n sáré break ẹyin mi, then after that àmọ́ wá ṣàwẹ̀ àbá mu omi tútù lè àbá yó mò ń bọ̀. Tada! Àti bó ẹyin wa o, àti bó ẹyin wa ó di ṣẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. So ìrora jẹ́ kí n fi sí rice pẹ̀lẹ́ ẹja wa. Wow! Now ó ti steam mọ́ra dáadáa àti yí pẹ̀lẹ́ nǹkan. So you can be rest assured that your rice is perfect. Màá wá ṣe kí ni? Màá paná díẹ̀. Àwa ṣàbù ẹ̀. Look at that! Look at that! Look at it! Now let's serve it. What do we do? What do we do? I'm only to watch me not constant. One day cool. Now, jẹ́ ká wá ní báyìí. Ọ̀rá mú ẹyin wa rè. Sapa yìí ó sapa yìí o. Ṣé wọ́n gbọ́ ó sapa yìí o? Ó sapa yìí o. Ó sapa yìí o. Isn't it just beautiful? Ẹ wò, ẹ serve èèyàn báyìí tó bá ti wá kí yín nílé. Ẹ sọ fún pé ọ̀rẹ́ mi má bínú. Nǹkan tó bá ń lẹ̀ lélẹ̀ ọmọ ó máa appreciate yín more and more and more. Máa ra délé padà sórí iná. Àwọn tó bá fẹ́ jẹun wọ́n wá serve ara wọn. Tèmi nìyẹn, òun ni mo serve fún yín yẹn. Mo lérò pé enjoy recipe tèmi. Ẹ rí pé jojú gbèsè gan. Tó ṣe jojú gbèsè náà ló ṣe jẹ ẹnu ní gbèsè. Ó dùn torí pé èmi Alase ni mí, èmi ni mo ṣe. Ó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀. Ire o lọ́jọ́ gbogbo. Catch ya, see ya later.